ẹ wò ó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ wò ẹ jẹ́ n sọ fún yín pé ẹ ṣáà máa gbáradì ìwọ tó bá ní oríṣiríṣi ńlé kó o lọ máa fi kíni kó o máa fi gbáradì. Ààrẹ Èkìtì tú àwọn àṣírí kan in fact mi ò fẹ́ máa fi gbogbo ẹnu sọ ni ṣùgbọ́n mo fẹ́ kẹ́ wọ́n lọ gbọ́ bí wọ́n ṣe sun àwọn ọ̀rọ̀ yìí pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ wò àánú yín ṣe mí tèmi ṣọlọ́run nǹkan ń bọ̀ ní ilẹ̀ Yorùbá tí a bá dìde tí a bá gbáradì ẹ wò ẹ má jẹun sọ̀n tó kù ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́ bí bàbá Èkìtì mo ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. bó ni mo ti fẹ́ rí ẹ̀yin gbajúmọ̀ kíní kankan àmọ̀ ló kọ́ mọ̀ ní àmọ̀ ló wò mo ní àwọn tó jẹ́ lídà wa wọ́n sọ wípé a ṣe struggle yìí to make money but to deliver our people. Ó ní lára 50 billion tí ọ̀gá yín gbà ọjà máa ti fún yín sí àyè ti yà mo ní ọmọ àlè ni ẹ wọ́n pọ̀ dáadáa nílẹ̀ Yorùbá bóyá wọ́n dẹ̀ ràn wọ́n wá ni olójẹ́ kí n wá jáde to say it today ṣé lóòótọ́ ṣe janujanu ni Sunday ọmọdé yẹmọ Ìgbòho Òòṣà àbí jagunjagun ṣé lóòótọ́ mo fẹ́ kẹ́yìn tẹ́ wà ní kẹ́ ẹ bá wa dá àtònú mo kí gbogbo yín ọ̀kẹ́ owó Táíwò mo kí yín Ògúndáre Kúnlé mo kí yín Mọ̀rúfù Àdìó mo kí yín gbogbo ẹ̀yin tẹ́ ti wọlé pátápátá Wàsíù Tìámíyù àgbàrá yìí fòkòtò àní eré ayé yìí ò ní fòyín ru láṣẹ Olódùmarè ṣé jagunjagun ni Sunday ọmọ Adéyẹmọ àbí janujanu torí ohun tó sọ lánàá ti ń ṣe lénìí bí ẹja fọwọ́sowọ́pọ̀ kágbára wa kò nínú ìgbèkùn kó tó bọ́ sórí tí ọwọ́ wa ò ní ká mọ́. Mo sọ fún yín pé lọ́sẹ̀ tó kọjá mo rin àwọn ìrìn àjò kan tí ìṣe gbogbo ẹ̀ la lè máa tú aṣọ désàkùlẹ̀ kòkò. Mo sọ fún yín pé gbogbo those people that we see as a leader in Yoruba land wọ́n ti dẹrú Fúlàní olófin ràn àwa ìbẹ̀rù Fúlàní ń bẹ lọ́kàn gbogbo wọn tẹ́ bá ń sọ fún wa wípé àwọn ọba wa wọn lágbára wọn ti kó àwọn ọba wa sí ọ̀dà local government ọ̀dà chairman local government máa pàṣẹ fún àwọn ọba wa chairman local government máa yọ àwọn ọba wa ṣé chairman local government kan lè yọ sultan ṣó lè pàṣẹ fún sultan let us say the reality. Gómìnà gan máa wà níwájú ẹ̀ wọ́n á máa parú burúburú ni. It is because we are slave under Nigeria. That is why they have opportunity láti dorí Yorùbá kodò. Wọ́n á máa sọ fún wa àwọn ọba wa wọn lágbára àwọn ọba wa wọn níkànnì àwọn ọba wa wọn á sì gbá bọ̀tì Sultan Sokoto tó bá sọ̀rọ̀ gbogbo ilẹ̀ Fúlàní lọ́hùn máa mètìtì bí ìgbà tọ́lọ́run wọn bá sọ̀rọ̀ ni. Bí ìgbà tọ́lọ́run wọn bá sọ̀rọ̀ it is because our leader wọ́n ti sọ pẹ́dà alẹ̀ fáwọn Fúlàní pé ibi tó bá ti rí ẹ máa tì wá lọ. Ibi tó bá ti rí ẹ máa tì wá lọ. Anything tó bá ti concern tó máa mú àlàáfíà bá ilẹ̀ Yorùbá anything tó bá ti concern tó máa mú àṣeyọrí bá ilẹ̀ Yorùbá àwọn leader wa wọ́n á gbọ́n tínú wọ́n á ṣe bí pé wọ́n ò rí. Bí ọ̀rọ̀ APC ni tó bá kó billions trillion of naira bóde jẹ́ dọ́là ni lórí kó jẹ́ immediately tó bá ti fi pátì kan lẹ̀ tó bọ́ sínú APC your sin has been forgiven. Sísítẹ́ẹ̀mù tí àwọn leader Yorùbá ń lò nìyẹn that is why tí wọn ò fi lẹ́nu tó fi sọ̀rọ̀ àwọn di ẹrú ní under Nàìjíríà. Èrè ìdí tí wọ́n ta fi rí wọn nìyẹn tó fi sọ̀rọ̀ àwọn di ẹrú torí pé a wà nínú ìgbèkùn tá a wà yẹ lọ́mọdé yẹn mọ́ nípa ẹja agbára wa kúrò ń bẹ̀ kò sórúkọ tán ò sọ wọ́n kọ lẹ́tà sóńdó wọ́n kọ lẹ́tà sí Kogi wọ́n kọ lẹ́tà sí Èkìtì wọ́n lẹ́tà ilé ìtọ́kọ sí Ìgbómìnà wọ́n ti deliver 3/4 out of it ṣé ìran ọmọ Yorùbá kan lè kọ lẹ́tà sí Sokoto
but all our leader wọ́n dúró bí mùmú ni, mùmú àti gómìnà àti senator àti house of assembly everything tó bá máa fẹ́ fọ Yorùbá kò kàn wọ́n. Tó bá máa mú wọn tó máa mú wọn gbayì lọ́dọ̀ àwọn ọ̀gá wọn Fúlàní lókè làwọn ń ṣe. Èyí tí Sunday Igboho ṣe, that is why tó fi di majority of them ti sí tó fi rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá. Mo ní mo rántí ọ̀rọ̀ àfáà kan, ó ní wọn ò lè máa lépa àwọn Boko Haram torí Boko Haram àwa náà ń lépa. Ó ní èrè ìdí tó fi ń lépa Sunday Igboho ni pé Sunday Igboho fẹ́ gbà wá kó nínú ìgbèkùn. Wọ́n dẹ̀ mọ̀ pé tí Sunday Igboho bá gbà wá kó nínú ìgbèkùn, ẹni tí ò lè raṣọ á raṣọ sọ́run ara ẹ̀, ẹni tí ò lè jẹ àrùn jẹjẹ kò ní máa wojú àwọn olóṣèlú yẹ kó tó jẹun. Mo rí àwọn kan ní pàpílẹ̀ wọn lónìí ní mẹ́rin alẹ́ ní odidi baálé ilé ló kó gbalẹ̀ dání. Ọmọ bá ò sí ilé o, ó wà nínú AC bóyá London ló wà bí Amẹ́ríkà. Wọ́n ṣe gbogbo tó fẹ́ ṣe tán. A rí lára wọn tí tó gun ọ̀kadà tọ́kadà kú mọ́lẹ̀ tẹ́sẹ̀ kan bẹ̀ báwo ní ṣe bí pé òun rí torí 10,000 naira. Níjọ́ wo ni Yorùbá ó sinmi ogun? Níjọ́ wo ni Yorùbá ó sì pé inú ìgbèkùn la wà? Àbí ẹ jẹ́ kájọ pọwọ́pọ̀ kájọ wá kí là ń wá kiri? Àgádágodo tó fi ra iye Yorùbá tó fi tọ́ tí kájọ wá àgádágodo yẹ ká ṣí. Tá a bá rí sí ká fi sọ́ọ̀sì ká gé. Láyé àtijọ́ a máa ń lọ lọ́nà oko adédè rí gbogbo nǹkan kan mọ́gí. Àwọn bàbá wa ẹ̀yọ́ tó bá wá yọ tó wá ní orí ẹni yẹ sọ́rẹ́. Ká wábi tó kan Yorùbá mọ́ tó fi sọ wá dà báyìí. Tá a fi tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa fi ń ṣe ọ̀tá ohun tí ó fún wa ní àǹfààní, ohun tí ó mú ìrọ̀rùn bá ayé wa tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá a fi rí gẹ́gẹ́ bí ọ̀tá. Tá a fi rí gẹ́gẹ́ bí tá a fi rí ohun tí ó mú ìrọ̀rùn bá ayé wa àárọ̀, ayé wa ọ̀sán, ayé wa alẹ́, tá a fi rí gẹ́gẹ́ bí ọ̀tá. Tí àwọn tó dẹ̀dẹ̀ pé wọ́n ti wà lọ́jọ́ alẹ́ wọn, àwọn bàbá Awólọ́wọ̀ ti ra àárọ̀ fún wọn, wọ́n ra ọ̀sán fún wọn, alẹ́ wọn tó yẹ kó fi ra ayé fún àwa náà, alẹ́ wọn náà fi ń bayé ọmọ Yorùbá jẹ́ lénìí. Káwá kọ́kọ́rọ́ yẹ kàn àgádágodo ní padilọ́ọ̀kì tẹ́pẹ́rí Yorùbá sí pé kí èdè Yorùbá ọmọ yẹra wọn, tẹ́pẹ́rí Yorùbá sí wípé kí Yorùbá ọmọ wà àlàáfíà fún ara wọn, tẹ́dárúkọ Yorùbá sí pé kí Yorùbá ọmọ wà ọ̀nà òmìnira fún ìrọ̀rùn ayé wọn, ká tètè wá kàkà já. Ní ìní pẹ́ torí mo kàn wò ó tìfúnra ní Yorùbá rìn lílé orílẹ̀ bàbá wa. Ṣèbí láyé àtijọ́ wọ́n ní ọmọ onílẹ̀ márìn máa yán torí bàbá ẹ̀ ló nílẹ̀, ìwọ rìn kó yán níbi tí báńdíìtì wà ó lọ. Ariwo tí Sunday Igboho ń pa lánàá kì í ṣe torí pé ó fẹ́ mèkì owó. Àwọn kan sọ pé Sunday Igboho ó join Yorùbá ní ṣe torí pé kó lè mèkì owó ni. ọmọ ládé mọ́délé ni. Tẹ́ bá mọ Sunday Igboho délé mọ̀ pé kì í ṣe torí owó. Àkùrọ̀ rẹ̀ ti lómi nínú kí òjò tó dé. Sunday Igboho ti ṣòṣà ká tó ṣòṣà, but he surrender everything. Torí nígbà tí mo kọ́kọ́ dọ̀dọ̀ ọ̀rọ̀ tó máa ń sọ náà ni pé àjọjẹ́ òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní. Àjọjẹ́ òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní. Níjọ́ wo ni Yorùbá máa ṣe? Olódùmarè ti ṣe ohun tó yẹ kó ṣe fún wa o. Adániwáyé ti dá wa tán ní ilẹ̀ Yorùbá. Ó gbìn wá sí ilẹ̀ tó dára. Ó jogún ilẹ̀ tó dára fáwọn bàbá wa.
but wọ́n ti àgádágodo yẹn mọ́ ìran Yorùbá. N tó máa ṣe wá lóore etí wa di sí, most especially àwa mẹ̀kúnnù, most especially àwọn abiyamọ nínú họ́ọ̀lù yẹn lénìí, obìnrin ló pọ̀ jù ń bẹ̀ tán compose orí àì tán compose orí. Ẹ jẹ́ kí báwo wọlé àwọn ọlọ́kọ́kọ́ máa jáde níta irú ìjọba wo leléyìí o. They know that Bao can never please them and they know the solution tí ó mú ìgbé ayé rọrùn bá ayé àwọn ọmọ títí wọn. Wọ́n bá òun bomi rin àkùrọ̀ títí ẹ̀. Ẹ̀ ń bá àwọn olóṣèlú bomi rin àkùrọ̀ títí wọn. Ẹ̀ ń bá àwọn ọ̀jẹ̀lú bomi rin àkùrọ̀ títí wọn. They are not go there to serve people. If they have intention to serve people, the mentality of Nigeria will not allow it to work. Àti lẹ́ni tó sọ pé this is the best governor, this is the best senator, nígbà tó kúrò ń bẹ̀ lágbéye billion of dollars, trillion of dollars. Wọ́n wọnú àkáǹtì èèyàn kan, wọ́n ní almost 116 trillion. Tó máa pín owó yẹn ní 5 million fún state ẹ̀, owó yẹn ṣe máa ṣẹ́kù. They are not go there to serve people. Ṣùgbọ́n ọ̀nà tó máa fún ìrọ̀rùn, tó máa dàbí pé àparò kan ò jágàjù kan lọ àfẹ̀yí tó bá gorí ebè. We the Yoruba will refuse. Bàbá mi Dr. Ṣọlá Dàda, you are welcome for the first time. Ojú ò ní tì yín. Bàbá mi Adéwálé Johnson, ẹ kú ọjọ́ méje, ẹ kú ọjọ́ mẹ́ta. Olúṣọlá Fátú àṣẹ àbí adára fún yín. Àgbàrá yìí fò kòtò ilé ayé yìí ò ní fò yín rú. Ẹ tún bẹ̀rẹ̀ nìyẹn Adéwálé Johnson. Wọ́n láwọn like beautiful English mi. Mo ti sọ fún yín. I read tailoring in the University of Ekiti. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ láyìíká wa ló yẹ kó máa kọ́ wa lọ́gbọ́n. Pé ṣé lóòótọ́ lódodo are we in right channel? Tèmi lè rí pé answer is no, we are not in right channel. Sultan Sokoto máa sọ̀rọ̀ aládẹ̀ tó ní effect ní ilẹ̀ Yorùbá. A ní effect ní ilẹ̀ Yorùbá tí Ọọ̀ni of Ifẹ̀ bá sọ̀rọ̀ Fúlàní anyínmúlẹ̀ lórí. Ntọ́mọdé yẹmọ sọ pé àwọn tẹ́ ń pẹ́tàn igi àgbà méjì àyèmí làgbà ìwọ làgbà kò lè ràn wá lọ́wọ́ iná ń bẹ lórí òrùlé wa. Mo láyà láti sọ fún yín wọ́n ti wà lákòókò láǹdí o. Mo tún láyọ̀ láti sọ fún yín pé wọ́n ti wà nínú igbó Èkìtì. Wọ́n ti wà bẹ́ẹ̀. Àwọn tó àtàkì àwọn kan ní Kogi ní ilẹ̀ Òkun lánàá Èkìtì náà bọ̀. All our leader kò kàn wọ́n. Mo rí Ọpẹ́yẹmí Bámidélé. Somebody should waste for him time. Àwa náà ti ja orí ìjà bẹ́ẹ̀ rí kò pay wa kò sẹ́ni kankan tó pay ń bẹ̀ o lè bá pátí ẹjà so you should wait for your own time. Ṣé ogun ni ogun wọ́n sọ lé ayé dogun wọ́n sọ wá di PSC tó fi make owó. Majority of them they are in billionaire without any company. Àwa tán dẹ̀ ń lò gọ́gọ́gọ́ là ń tẹ̀lé wọn kiri. Àwa rí ọ̀nà tó tù wá lára ọ̀nà ọ̀la títí wá à ń bẹ́ gidi ọ̀nà ìparun yẹn ni gbogbo wa jọ kojú síta jọ rìn lọ. Ìbáṣepọ̀ wọ pẹ̀lú Fúlàní tá a bá jára wa pẹ́rú kúrò tí Yorùbá bá yára wọn separate ara wọn lára Fúlàní bá ṣe máa jìyà yìí lọ́re. They are evil. Àwọn gan mọ̀ pé evil ni wọ́n. The majority of our leaders know that the Fulani people they are evil. But ìjẹkújẹ tán fẹ́ jẹ
ìjẹkújẹ tó fẹ́ jẹ ìjẹkújẹ tó fẹ́ jẹ ní. now tí n bá sọ wípé ọ̀rọ̀ àwa Yorùbá ọ̀rọ̀ wa nílò àìfúnrasí pé ikú ti bọlá jẹ́ ní ilẹ̀ Yorùbá. The Ikwus has wasted the pioneer, the authentic, the Ogidi leadership in Yorùbá. Ikú ti pa wọ́n tán. We have leaders. Ìyá èèyàn ọjọ́ Yorùbá, don't doubt about it. But àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá dénú ikú ti pa wọ́n. Wọ́n ti lọ. Àwọn tó kù tó nífẹ̀ẹ́ Yorùbá dénú out of 100 bí any time, let us say 30%, the rest àpò wọn ni àpò wọn. Wọ́n fi Yorùbá ń ṣòwò ni. Wọ́n fi Yorùbá ń ṣòwò lọ́dọ̀ Fúlàní. Àní tẹ́tẹ̀ fi wá ń ṣòwò tó fi wá ń sì gbà lọ́dọ̀ Fúlàní belong to us. Belong to us. Mo gbọ́ news kan láàárọ̀. Wọ́n ní bàbá Adébútú Kẹ̀ṣẹ́tì ní pati ṣe birthday 90 years birthday wọn tán ṣe. Wọ́n náà pè Ọọ̀ni rìṣà àti Aláàfin Ọ̀yọ́. Wọ́n pè wọ́n wọlé kán wá jẹun àárọ̀ pẹ̀lú òun. Ó parí ìjà tó wà láàrin wọn. Fúlàní tó ń pa wá bí ẹni pẹran. Wọ́n pa ọmọ Ìjẹ̀bú, wọ́n pa ọmọ Ẹ̀gbá, wọ́n pa ọmọ Èkìtì, wọ́n pa ọmọ Ọ̀yọ́, wọ́n pa ọmọ Ìgbómìnà, wọ́n pa ti anywhere in Yorùbá land. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò rí náà rí yẹ. But sáàkù wọn yẹn náà ni wọ́n fẹ́ tú ẹ̀ láàrin ara wọn. Gbogbo ẹ̀yin tẹ́ sọ pé Ọọ̀ni làgbà, Aláàfin Ṣùbádà, no Aláàfin làgbà, olórí ọba ilẹ̀ Yorùbá, Ọọ̀ni Ṣùbádà. Ìgbélẹ́nu fẹ́ dọ̀ yín ẹ máa kébẹ̀ kiri. Bàbá Adébútú Kẹ̀ṣẹ́ǹtì ó pè wọ́n wọlé. Bàbá ò lè pé mi ò blame bàbá o. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá mò ń bọ̀. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọn ò lè pé àwọn kan pé èèyàn 10 lẹ́kìtì nígbà yìí. Bàbá Afẹ́ Babalọ́lá yìí wà lẹ́kìtì ó sì wà láyé kò tí ì kú. 96 years kan pé orú bàbá Afẹ́ yẹ. Kán pé àwọn àgbà bíi 10 lẹ́kìtì níbà yìí, 10 lóńdó, 10 lọ́ṣun, 10 lọ́yọ̀ọ́. Kán pé wọ́n káàkiri kán jókòó. Kí ni a máa fi fòpin sí pé pàtí Fúlàní ń pa wá yìí? Kò kàn wọ́n. You know the reason tí ò fi kàn wọ́n. Ọmọ wọn ò sí ńlé. Aya wọn gan tó bá wà ńlé bóyá wọn orú bí bàbá Kẹ̀ṣẹ́tì ṣe birthday tán. Mo mọ̀ pé bàbá ṣì máa lọ rí láti l'Amẹ́ríkà bóyá oṣù 2 ni. Ibo lèmi àtẹ̀yìn fẹ́ sá lọ. Ó yegeyege tí gómìnà kan bá ń ṣe birthday tó bá bóyá ó ṣe birthday ní bóyá wá kí wọn láre wá rí security tó máa wà ń bẹ̀ ẹ̀rọ pa ayé ti fẹ́ parẹ́ ni. Gómìnà títí wa báwa I don't have anything against him. Mo máa ń sọ láti ilẹ̀. He was not a politician but mo dẹ̀ ti ń sọ pé Fáyọ̀ṣe ló máa ba ayé ẹ̀ jẹ́. Ó fẹ́ ṣe ìyàwó fọ́mọ ó mọ̀ pé ọ̀nà Èkìtì ò dáa. Ó mọ̀ pé ọ̀nà Èkìtì ò dáa. Bao know that we don't have road. Ó yá gbéyàwó ọmọ ẹ̀ ó di Ìbàdàn pé ká má bàa kidnap àwọn ọ̀rẹ́ àtàwọn gómìnà tó ń bọ̀ ká má bàa kidnap ẹ̀ mọ́ lọ́wọ́ kó má bàa gborúkọ lórí ọmọ ìyàwó òun. Àwa tí ìyá ń jẹyẹ tó jẹ́ pé bàbá fẹ́ só ṣé èmi ni màá fẹ́ lọ sí Ìbàdàn sí màá wá helicopter kiri àwọn màá lọ sí airport pé mo fẹ́ lọ land ní ṣé èmi tí tó ń jẹ́ tààrọ̀ tí ìbátan sàn. Ẹ jájọ wá kọ́kọ́rọ́ yẹn rí tán de ìran ọmọ kóòtù òjíire mọ́ tá a fi rí ojú tó tá à ń wá ìrojú kiri tá a níyọ̀ sílé tá à ń jẹ̀bú tá à ń dòbu. Ẹ jájọ wá kọ́kọ́rọ́ yẹn rí. Bá a bá sì wà nínú Nàìjíríà we continue the Fulani will continue kidnapping us, killing us. Ó ní mo fi béèrè jagunjagun ni Sunday Igboho àbí jagunjagun ká béèrè ẹni tó pera ẹ̀ lọ́ba jagunjagun lẹ̀ Yorùbá
he did not have any achievement tá a lè tọ́ka sí. Mo lọ lọ́sẹ̀ tó kọjá, I was in Wednesday, Thursday, Friday, Saturday ni mo dé Àkúrẹ́. Categorically wọ́n ti wà ní ilé, wọ́n ti wà ní Àkókó, wọ́n ti wà ní Ọ̀wọ̀, wọ́n kúrò lọ́wọ́ bàmí ọlọ́wọ̀. Ẹ má ṣàṣùpìyè o, wọ́n ẹ má ṣàṣùpìyè. Either you will like it or not, ẹ̀yin Èkìtì, most especially di Ọ̀tún, di Omo. Àánú ara mi ṣe mí bẹ́ẹ̀ torí mo ní family tó pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́. Tá bá ti tún wíṣù wọn báyìí, wọ́n á yadé ni. Èyí tó kàn wá tí ó mú àlàáfíà bá ilẹ̀ Yorùbá, àwọn bàbá yẹ orí. Ìgbé ayé ìpọ́njú tí Fúlàní ń gbélé wa lọ́wọ́ ó tẹ́ wọn lọ́rùn, wọ́n sọra wọn di bọ́ì. Ẹ mọ̀ pé tí ọmọ bá wà lọ́dọ̀ ọ̀gá ẹ̀ tó bá rí pé àwọn ẹgbẹ́ ń gba 30,000 nígboro, ọ̀gá ti tòun fún un ní 120. Bọ́ ọ̀gá ẹ̀ bá ní kó lanu ńlẹ̀ pé òun fẹ́ tọ̀, á lanu á tọ̀ sí o. Ìwà táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ń wù nìyẹn. Wọ́n jókòó kan wò ó pé ìgbóná ń bẹ ní ilẹ̀ Yorùbá látọwọ́ Fúlàní. Wọ́n jókòó kan rò ó. Do we need Nigeria army to secure the Yoruba land? The answer is no, because the majority of them, they are repentant Boko Haram. Mi ò sọ pé gbogbo wọn o, repentant Boko Haram. Mo ìkọjá lọ́nà Ìṣẹ̀ lẹ́nìí. Ìṣẹ̀, Ìkẹrẹ sí Ìṣẹ̀. Wọ́n kọ́ báràkì ń bẹ̀ lọ́wọ́. The majority àwọn army tó wà ń bẹ̀, tó wà lẹ́nu ọ̀nà bẹ̀, they are all Fulani. Èyí tó tẹ̀ dá mi dúró tó máa dúró lọ́nà yẹn tó máa dábùkù nù. Kò gbọ́ ṣe bẹ́ẹ̀ mi ni mo ní mi ò gbọ́ òyìnbó pé mo rí ìdìtìlọ̀ ní yunifásitì òun o, èmi tún bẹ́ẹ̀ ta ẹ̀. Ó kó kakíwọ̀, wọ́n gbébọn lé lọ́wọ́. Repentance Boko Haram to secure the Yoruba land. It is possible. It is only Yoruba that we are still deceiving ourselves. Or let me say it is only Yoruba leaders, elders. They are still deceiving themselves. One Nigeria. When we know that there is nothing like a one Nigeria. What is the meaning of Nigeria? Ṣé ọmọ Mali lọmọ yẹn ni? No, ọmọ Gabon, ọmọ kékeré báyìí lórí social media. Ó dárúkọ ẹni tó sọ Nàìjíríà ní Nàìjíríà. Ó ní before they name them Nigeria, orúkọ wọn náà jẹ́. Ó máa tó yé wa. Àwa mọ̀ pé ẹ̀wà kì í ṣe oúnjẹ àjẹsùn. Tá a bá kọ̀ tá a bá wá kọ́kọ́rọ́ yẹ rí. If you fail, the Yoruba, if you fail to use the opportunity that God give to us, ọlọ́mọ jáde yàjẹ́ àjẹrọ̀rùn. We fail to use the opportunity that God give it to us during the Awólọ́wọ̀. Ọlọ́run rán Awólọ́wọ̀ sí wa. Divide and rule níbi tán tì wá mọ́ iná ni kò jẹ́ ká rí èrè Awólọ́wọ̀ jẹ. Bàbá Samuel Akíntọ́lá Òṣèwà, àwọn ará bíbẹ̀ ló pa kádàrá ìrìn àjò yẹn dà because they don't want the Yoruba to succeed. Àárí opportunity wọn jẹ. Àárí lò. See the legend, all the legend tí Yoruba ti produce tí Nàìjíríà ti pamọ́ wa lọ́wọ́. Àwọn tọ́lọ́run ọba mìíràn sí ìran Yorùbá láti lè máa mú òkìkí Yorùbá kàn lọ, pé kí ìran Yorùbá ó má ṣe alágbe tí Nàìjíríà ti pa mọ́ wa lọ́wọ́. Nàìjíríà ní òjá jèrè Tinubu náà o, because mentality Nàìjíríà ti kó sí bàbá lórí. He did not see us as a family.
tá a bá wá fẹ́lì tá a bá wá rí orí ọ̀fẹ́ tọ́lọ́run ọba mi tún fún wa yìí láti gbára wa kò nínú ìgbèkùn Fúlàní tá a rí orí ọ̀fẹ́ Sunday Igboho yìí lò ta ni ó tún wá dìde wá gbà wá ṣé ọba jagunjagun tí ò lè pẹ́ dìyẹ làátú wá pè làbá dúró dè ọba jagunjagun tó bá jẹ́ pé tó bá gbèrò ìbọn kùsà lẹ́gbẹ̀ẹ́ báyìí ọ̀kadà ni ó gbé ó sá lọ nìyẹn ẹ̀rí ń bẹ ọ̀rọ̀ tí èmi bá sọ ẹ̀rí ń bẹ àwọn tó mọ̀ dáadáa pé tí wàhálà bá ti ṣẹlẹ̀ ọ̀kadà pàjáde Jaguar tí gbogbo ara ẹ̀ ṣe kìkìdá ẹni yẹn náà á ti gbé standby síbì kan òun ni ó tọ́lé lórí tí ó sá lọ. Can we continue like this? Can we, the Yoruba, continue like this? A wà nínú ògo àrógo wa lò. A wà nínú ògo àrógo wa lò. Gbogbo wa là ń gbàdúrà Ọlọ́run gbin ayé mi sínú ilẹ̀ tó lọ́ràá. Inú ilẹ̀ tó lọ́ràá la wà yìí. Ẹni bá ayé tó bá dẹ̀ wà nínú ilẹ̀ tó lọ́ràá mo bá jẹ́ nǹkan àgbẹ̀ ló lẹ́gbìn tí ilẹ̀ tó lọ́ràá á dìde ewé ẹ̀gán máa wù yín ohun tó bá mú jáde á ṣe dáadáa. Ìran Yorùbá wà nínú ilẹ̀ tó lọ́ràá ìyà nira ẹ̀ ìpọ́njú nira ẹ̀ àwọn tó wà ní ilẹ̀ aṣálẹ̀ ń gbádùn àwa tá a wà nínú ilẹ̀ tó lọ́ràá à ń jìyà torí pé wọ́n ti ti àgádágodo mọ́ ìran Yorùbá ẹ̀já jọ wá àgádágodo yẹn opportunity tọ́lọ́run tó fún wa yìí Sunday Igboho tọ́lọ́run yọ̀ǹda fún wa yìí ó ti jìyà rí òun náà ti jòkó lé ẹ́jìnì mọ́tò rí tí ìdí ẹ̀ gbóná láti Igboho dé Ìbàdàn from Ìbàdàn tó Ilé Ifẹ̀ Ọlọ́run tó tún jẹ́ kó wọnú inú ọ̀rọ̀ lọ ó tún wá ó wá wò wípé kò ìgbé ayé òṣì ò dára pé we have everything kí ìran Yorùbá òun ní máa ṣàgbé káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá mi ló ń pè mí pé àtàwọn bàbá mi àwọn fẹ́ wálé ìlú táwọn wà wọ́n ti ń pàrọ̀pọ̀ sí wọn pé ilé tó lọ yóò dára fún yín bàbá mi Augustine Awolola from Abidjan ojú òní tìyìn àgbàdo yìí fokò tó rí ayé yín ò ní fòyín ru pé bàbá Èkìtì ilé tó lọ bàbá mi kan tẹ̀ sọ ní tá a bá máa rí bí ọdún bíi mẹ́ta ọdún bíi mẹ́rin London abẹ́rẹ́ sí gbóná máwọn black tó wà ń bẹ̀ pé nígbà táwọn ní ilẹ̀ tọ́lọ́run ọba mi dẹ̀ yọ̀ọ̀dá fún wọn Fúlàní wá ń lé àwọn tí ó ṣe wá lóore wọn wá ń lé wa síta níjọ́ wo ni Yorùbá ó sì mi ogún that we appreciate what God give to us. Àwọn bàbá wa yìí fowó ra ní tí ọ̀ṣọ́ wọn torí pé ọmọ akin ni wọn but our leader of today wọ́n ti dẹrú Fúlàní wọ́n wá ń yọ̀ǹda ayé wa lé àwọn Fúlàní lọ́wọ́ ló lè mú kí Emir Kano wá sí Èkó Sátánì Kano Sókótó kó lè gba kí Nàìjíríà ó di kópin nígbà tó jẹ́ pé ìkòkò ọbẹ̀ wọn ni. That is why it is difficult for Baba Tinubu to fight Boko Haram. Ó ti fòun lẹ̀ pé you fight Almighty Allah if you fight Boko Haram. Ó ti fòun lẹ̀ wọ́n dẹ̀ ti sọ fún Baba Tinubu pé Boko Haram tẹ́ rí yẹ o Fulani bandit o or herdsmen o or Meyeti Allah o they are not now freedom fighters. Thou shall not touch them. Ni mo fi ní pé ó yẹ kí ìran Yorùbá ó jèrè Baba Tinubu náà tí Buhari bá lè ró ìran Fúlàní lágbára láti lè suppress wa tọ́lọ́run lo Sunday Igboho láti lè fa agbára wọn tú because if Sunday Igboho the Balógun janujanu of Yoruba race tí ò bá jáde ní Ìbàràpá Ìgàngán tá má ti pabẹ̀ yẹrun
tán bá ti pa Ọ̀yọ́ run ilẹ̀ Yorùbá ti parun. Now bàbá Tinubu ló wà ń bẹ̀. Kí ni ọ̀bọ Fúlàní ṣe sórí tí ìnàkí Yorùbá ò ṣe? That the Yorùbá leaders tán di dọ́dọ̀ tẹ̀lé àwọn Fúlàní lẹ́yìn, wọ́n ní wọ́n plánù ìfipágbàjọba. Mo tún rí ọmọ Fúlàní kan tó tún wà lórí tẹlifíṣàn, international television, tó tún halẹ̀ mọ́ Tinubu. Ṣé Yorùbá lè ṣe bẹ́ẹ̀? Ngbà yé Abacha, General Ọládìpọ̀ Díyà, Àdìsá, Abdulkarim Àdìsá àti General Ọlárẹ̀wájú, ṣé ní àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ń lọbẹ̀ lọ ń bẹ̀bẹ̀? ń lọ ń bẹ Abacha ni pé kó jọ torí Ọlọ́run mọ́ pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti jọ kìdí kankan. But now almost èyàn sọ pé ó ní out of 11 they list 10 Fulani men. Out of 10 Fulani, 9 is Muslim. Wọ́n tún ń lo agídí because àwa Yorùbá ẹrú wọn ni wọ́n. Àwọn bàbá wa ti sọra wọn di ọ̀dẹ̀ dídìdìrìn. Tẹ́ ẹ bá ń sọ wípé àwọn ọba wa ò lágbára mọ́, ṣé constitution tán ń lò ní ilẹ̀ Haúsá, ní ilẹ̀ Fúlàní, ṣó yàtọ̀ sí ilé tán lò ní ilẹ̀ Yorùbá ni? Kí ló mú Sátánì Sókótó tó mú lágbára lórí àwọn gọ́vnà tí àwọn ọba wa ò lágbára? Ìjẹkújẹ ni. Ṣẹ́rí tí ènìyàn bá ti fi ìjẹkújẹ ojú kòkòrò, ó máa ń gba iyì kúrò lára èèyàn ni. Àìnítẹ́lọ́rùn ó máa ń gba iyì kúrò lára èèyàn ni. Ó máa ń bọ́ aṣọ iyì, ó máa ń bọ́ kúrò lọ́rùn èèyàn ni. Àwọn ọba wa di alágbe. Àwọn ọba ayé jọ̀wọ́n àná, àwọn òun wá kọ́ńtàtì kiri. Àwọn tòde òní kọ́ńtàtì náà wá kiri. The majority of them, mo ti sọ náà ọ̀rọ̀ kan làwọn kan bá dìde, ẹ̀yin tẹ́ ń ba ìṣẹ̀ṣe jẹ́ rèé, ẹ̀yin tẹ́ ń ba, mi ò ba ìṣẹ̀ṣe jẹ́. Àwọn tó mọ̀ mí. Kò sí ní tó kàn mí pẹ̀lú ọ̀rọ̀ religion. Ilé tó bá wù ẹ́ kó o ṣe. Ìdájọ́ oníkálukú ń bẹ lọ́dọ̀ Olódùmarè. Ṣùgbọ́n àwọn ọba tí Ifá ń fún wa nílẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, a gbọ́dọ̀ question Ifá. Ṣé Ifá ló ń fìyà jẹ wá ni? Ṣé Ifá ló ń parọ́ ni? Àbẹ́ni tó ń dá Ifá ló ń parọ́? Ọba wo náà mú wá láti London, tó mú wá láti America, tó mú wá láti Canada, tó ṣèṣore present now? Let us say the reality. Tí wọ́n bá sọ fọ́ba kan tọ́ba kan wá ní láéláé, ìran bàbá mi ò ṣerú ẹ̀ rí. Irọ́, ìran bàbá mi ò ṣerú ẹ̀ rí. Irọ́, ìtàn ìjà àgbà làwọn ń jà kiri. Àwọn yẹ́dẹ̀ unite, wọ́n sọ, wọ́n ń wo ilé agbára Yorùbá everyday. Tẹ́ bá ní kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wá sọ̀rọ̀ nípa Àdó Alérò, the international kidnappers, wọn à ní rí kankan sọ nípa ẹ̀. Tẹ́ bá ní ká wá sọ̀rọ̀ ní the notorious policeman, Yahoo policeman, Abba Kyari ni. The Yoruba leader will never see anything about them. Ẹnìkan àwọn bandit yẹ ká sọ̀rọ̀ nípa ẹ̀. No. Ẹ jẹ́ kí Fúlàní wá sọ̀rọ̀ nípa Sunday Igboho. Gbogbo ẹ̀ làwọn àgbààgbà wa ti tẹ́lẹ̀ ọwọ́ àwọn Fúlàní. Torí ojú kòkòrò, torí àìnítẹ́lọ́rùn. Yorùbá ló ń ta ara wọn síta. Torí pé wọ́n fẹ́ gba oil well, ṣé oil well ni àbí oil block, eléyìí tó bá wù yín ẹ pé. Àwọn àgbààgbà Yorùbá yẹn náà sọ Yorùbá di ẹrú because they need private jet. Tó jẹ́ pé ohun ayé yìí ó máa báyé lọ ni, ṣùgbọ́n ohun tẹ́ bá ṣe é lẹ̀, ní Yorùbá ó sọ nípa títí yín. We the Yorùbá, we must not miss this opportunity. Torí ohun tí ènìyàn ò bá ní
ló máa ń fìyà jẹ yẹn wá ní tó bá jẹ́ pé mo ní kinní báyìí wàá máa rò wàá máa pín tó bá jẹ́ pé mo ní báyìí ni àbá gba ọ̀nà Èkó wọlé sí Ìbàdàn tàbá gba ọ̀nà Èkó wọlé sí Ìbàdàn àbúlọ̀kù bẹ̀yẹ àkáwọn márùn ṣẹ́m la máa ṣe wọ́n from there àgbà sóṣogbo torí pé àní we have it God has given us Sunday Igboho tí ọba jagunjagun lẹ̀ Yorùbá Gani Adams sọ fún mi pé Ekiti kankan the majority àwọn gúrùpù tó wà nílẹ̀ Yorùbá lénìí they are full support of olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Igboho Oosa the ààrẹ janujanu that have record the ààrẹ janujanu that have impact all the Yorùbá land tó yàtọ̀ sí ààrẹ jagunjagun tí ò ní rẹ́kọ́ọ̀dù tí ò sí kankan tá a lè fi thank you my brother tí ò ní sí kankan tá a lè sọ wípé this is the achievement of ààrẹ jagunjagun but we can say lot of things. ṣé kí n tún play video yẹn ni kẹ́ ẹ̀ tún gbọ́ fún ara yín na play ẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tí Sẹ́ríkì Gàngán sọ àbí Sunday Igboho ló tún sọ ọ́ bẹ́ẹ̀ fún un no òun fún ara ẹ̀ ló sọ òun fún ara ẹ̀ ló sọ ká dìde ká jí lójú oorun sọ̀rọ̀ o títí di ìgbà tí wọ́n lè ní 72 ni mo dé. ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mò ń bọ̀ ẹ jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. 1972 ni mo dé gangan níbi tí mo wà títí di ìgbà tí wọ́n lè ní. ta ló lè 72 ni mo débẹ̀. ẹ jọ mò ń bọ̀ ní sùúrù ẹ jọ ta ló lè mo fẹ́ mẹ́ni tó lè ní comment section ta ló lè 1972 ọmọ ọdún mélòó ni Sunday Igboho ṣùgbọ́n ogun tó ti pẹ́ tó ń ja ìrìn gbogbo ìran Ìbàràpá ó lé ta ló lé ọlọ́rọ̀ fún ara ẹ̀ ló ń sọ̀rọ̀ fún ara yìí ta ló lé òun nìkan Yorùbá we are 80 million 80 million we are 60 million we are kìnìkan million we are kìnìkan million bí a ti pọ̀ tó the only person tí Fúlàní bẹ̀rù ní gbogbo wa òun náà ní Sunday Igboho wọ́n bẹ̀rù bàbá Tinubu wọ́n bẹ̀rù bàbá Tinubu tẹ́ máa gbórúkọ Gani wọ́n ti mọ̀ pé tẹ́ bá ti fún Gani lówó ayé ẹ̀ bàjẹ́ nìyẹn ẹ̀ máa gbọ́ a máa strategize tí wọ́n bá rí sọ́sọ́rìn Nàìjíríà the majority of you know that Gani will never support Nigeria to divide torí pé ẹsẹ̀ ni àwọn bàbá àti tiẹ̀ fi rìn wọlé Yorùbá. Ìwọ yìí Gani don't want to behave like ọmọ àlè tó ń bá ní dandan ìran Yorùbá agbẹ́dọ̀ lọ wọ́n á máa wò pé ó gbàgbé orísun ẹ̀ ọmọ tó gbàgbé orísun ẹ̀ rẹ o àmọ́ ara àwọn tó máa pàǹtàn fún pé ṣé o mọ̀ pé àwọn bàbá titi yín Mali náà ti wá sọ̀rọ̀ sókè. 1972 ni mo dé gangan níbi tí mo wà títí di ìgbà tí wọ́n lè ní. 72 ni mo débẹ̀. bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú torí ntójú mi rí lọ náà. Akọni ọmọ. látijọ́ tí wọ́n ti bí mi ìrírò ẹ̀ rí. tẹ́ bá ń sọ̀rọ̀ tẹ́ bá pàdé àwọn ọmọ Fúlàní yẹn níbi tó ti ń dáná ṣé o ti gbẹ tán ni ẹsẹ̀ wo ò bá béèrè lọ́wọ́ kọlíjè mò ń bọ̀ sí mò ń bọ̀ tó bá dé gbogbo ilẹ̀ Yorùbá lénìí kó wá ní kó dárúkọ Gani àwọn Fúlàní ìyàwó ẹni tá a bá wọn pàdé pé má dáná sí bíbá yìí
má dára sí bíbá yìí ṣé rò pé bàbá yín ṣé rò pé Buhari ló wà lórí oyè ni wọ́n á tún máa sọ fún ẹ pé go call your Tinubu come gbogbo yín náà lè máa rí fídíò wọn go call your Tinubu come go call your Tinubu come bọ̀tá bá gbé gbogbo ní olóyè Ìgbòho àwọn Fúlàní ni wọ́n àmì báyìí o òkè kíkọ́ àwọn bọ́ọ̀sì lọ ẹ máa rí eré burúkú lẹ́sẹ̀ wèrè the only name ògidì ọmọ that Fúlàní tán bẹ̀rù ní ilẹ̀ Yorùbá Sunday Ìgbòho ní lídà wọn ló sọ̀rọ̀ ẹ̀ onítòun bá ti gbórúkọ ẹ̀ gan òtútù àmúhùn pẹ̀lú ẹja wa kọ́kọ́rọ́ yẹrí kájà ojú àwọn tí ò là kó lè là kán lè mọ̀ pé inú ìgbèkùn la wà. Ọmọ bíbí Ìlọrin ni mí. Ṣẹ́ngbọ́. Ọmọ bíbí Ìbábòkò ni mí. Ṣẹ́ngbọ́. Ìlọrin ni bàbá mi. Níbo? Bàbá mi. Láti Mali. Bàbá mi. Ìyá mi. Ìlọrin ni tẹ́lẹ̀. Àwọn fámìlì Ọlọ́fà. Àwọn fámìlì Mọ́mú Ọ̀fà. Lọ sí àdúgbò Barapa. Ọ̀hún sì ni bàbá mi sùn sí pẹ̀lú. Tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde. Kò sí nǹkan òtútù mú mi pẹ̀lú. Káre. Torí ntójú mi níjọ́ náà níjọ́ tí wọ́n dé láti ìjọ́ tí wọ́n ti bí mi ìrírò ẹ̀ rí. So n bá gbórúkọ Sunday Igboho níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn state báyìí níjọ́ náà mi ò lè sùn. Kò sẹ́ni tí ó gbọ́ kọ èèyàn burúkú ayé. Táyà ò ní máa jà. Ṣé ó yẹ kí Yorùbá ó sọ orú ẹni bẹ́ẹ̀ yẹn nù? Kí ẹni mi wá sọ wípé tóun bá gbórúkọ ẹ̀rù á bá òun ṣèbó yẹ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá rúurú ẹni bẹ́ẹ̀ lágbára ni kán wá lò ó bí Fúlàní ṣe sọ wọ́n di ẹrú ara wọn yẹn pé they can use this boy láti jára wọn gbà ẹ wá gbọ́n tí bọ́dà wa Délé náà tún sọ. wà lọ́jọ́ pípẹ́ tó yẹ pé Fúlàní adaran tó jẹ́ tiwa á kọlù àwọn àgbẹ̀ wa má dẹ̀ yanjú ẹ̀ láàrin ara wọn ní tùbínùbí ìgbélé tí wàá yàtọ̀ kì í ṣe bí ìtànà mọ́ olóhùn nǹkan tẹ́ ẹ rí tó ṣẹlẹ̀ pẹ̀lú Sunday Igboho gbogbo àwọ̀ òfìkì ìgànná tèdè gbogbo Ṣakí ọ̀pọ̀lọpọ̀ àdúgbò níbẹ̀ yẹn àwọn ìletò ó dibi táwọn èèyàn wa ò lè wọ̀ mọ́ òun ló gbé Sunday Igboho dìde nígbà tó ń dìde dídìde tó ń dìde ẹ bá rántí lásìkò yẹn ó pa àwọn nǹkan kan lẹ́nu mọ́ oríṣiríṣi ariwo ta lọ́tún lósì kò síbi tẹ́ ẹ rìn láwọn gbèríko wa tẹ́ ẹ ti pé yàn ń pàdé Fúlàní agbénipa ó bẹ̀rẹ̀ nígbà tó dáàrin kan gbogbo ọwọ́ Èkìtì bẹ́ẹ̀ni níbi tó ti bọ́dà Kogi bẹ́ẹ̀ni ó dibi táwọn èèyàn lè rìn sí mọ́ bẹ́ẹ̀ ogo babalẹ́gbẹ́ alágídí nínú ilé agídí láàní fúnra ara wa lálágídí ọ̀hún tó níbi tọ́rọ̀ dé ní nǹkan kan fún yín wọn ò ní ṣe nǹkan kan. bí tí mo fẹ́ kẹ́ gbọ́ nìyẹn mo fẹ́ kẹ́ gbọ́ nìyẹn ẹ wá gbọ́ ìtàn bàbá wa di ààrẹ Ganiyu Abiodun Ige Adams the 15th ààrẹ ọ̀nà kakanfò of Yoruba land ọba jagunjagun of Yoruba land. Bádọ́dọ̀ Gani ẹ bá ṣe mítìn ìlú ẹ̀ láti aago 2 ọ̀sán Gani máa fi fi pa wá títí di aago 11 alẹ́ bá di kọ́ bá fìtàlẹ́ wá ṣàgbọ́jì láti ká máa jẹ oúnjẹ. Ẹ sọ fún mi ta ni ò ní wà force láti jẹun àmọ́ orú nǹkan tó wà lóúnjẹ tó gbé fún wa ni. Mo close pẹ̀lú Gani gidi gan àjọ wọn sórí bẹ́ẹ̀dì nígbà tí ò sí nǹkan kan rárá nígbà tí Gani ní aṣọ 3 péré ó ní trọ́sà àti polo kan ó dẹ̀ ní ọ̀pẹ̀pà kan ọ̀pẹ̀pà yẹn ló ṣe freedom ó dẹ̀ ní tọ́pù kan báyìí tọ́pù yẹn ní bí kàpálà báyìí pẹ̀lú kító sanda tó ayé àtijọ́ yẹn bẹ́ẹ̀ ni nǹkan mẹ́ta tí Gani Adams nígbà yẹn nìyẹn tó bá ní kò rí bẹ́ẹ̀ challenge rẹ̀ kájọ jó kájọ fèsì ara wa
tí ó bá yẹ pé lóòótọ́ àtòdodo ló fẹ́ràn lẹ Yorùbá ló nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn Ọlọ́run ti wá kẹ o ti ráyè pé ó ta bá yàwòrán gẹ́gẹ́ a máa ń fọwọ́ tì síbì kan ni o ti wá gbá pa títí o ti dépò Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló kọ́ ọ̀sẹ̀ láti pé gbogbo Yorùbá fighter àkókò kò kọ́ wọn together kò make peace pẹ̀lú wọn tó bá make peace pẹ̀lú wọn kí wọ́n wá dúró àṣàlẹ̀ ń bọ̀ tó bá yìí. kò lè make peace tó bá make peace pẹ̀lú yín 6 billion yẹn kò ní rí ná. Yorùbá shine your eyes. Fúlàní wà lẹ́yìnkùlé wa. Don't let us lose this opportunity. We can do it. We need our deliverance. The Yoruba land need deliverance. We need our total freedom. That is the only option. The only option that every Yoruba must support that motion. Total freedom for the Yorubas. We must not have anything to do with Fulani again. Wọ́n pàrókò ogun ránṣẹ́ sí wa ni o. Adara fún wa. Ẹni bá létí kó gbọ́n tí. Ti rí ohun tí a mú wá fún wa lénìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV. Ẹ bá wa tẹ notification bell so that a wá tún mú àwọn àkọ̀tun wá fún wa. Ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí. Títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.